mo kí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ìkànnì Jugba Master Channel ẹ kú dédé àsìkò yìí. Ọ̀rọ̀ tí mo mú wá tó bàbá wa kan mi ní dákọ̀ wọn, mo tiẹ̀ lè mọ́ dákọ̀ wọn, mi ní dákọ̀ wọn, ṣùgbọ́n ẹ ti mọ ẹni tí mò ń sọ, ó nídìí tí mo ṣe fẹ́ dárúkọ wọn, gbogbo yín ti mọ̀. Bàbá wa Ifá wà lórúkọ wọn, ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n, ògbólógbò agbẹjọ́rò ni wọ́n ṣe interview kan, wọ́n ṣe interview kan bó ti jẹ́ pé a rí káàkiri orí social media. Wọ́n sọ̀rọ̀ nípa Trump pé ìgbésẹ̀ tó fẹ́ gbé o nípa orílẹ̀-èdè Nàìjíríà tàbí tó ń gbé ìgbésẹ̀ yóò padà wá jẹ gàba ni. Tó bá rí bẹ́ẹ̀, ojú ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn èèyàn fi wò ó, ẹni ọba kan ló mọ̀. Trump jẹ gàba kò jẹ gàba, nígbà tára ayé ò bá rí ń ṣe ni wọ́n rántí ará ọ̀run. Nígbà tí ò bá sì tẹ̀síwájú níbì kan tí èèyàn ò rí nǹkan tó ń retí, á sún síwájú. Trump tẹ́lẹ̀ ń sọ pé ó fẹ́ jẹ gàba yìí, ìwọ̀nba èèyàn díẹ̀ ló fojú wò bẹ́ẹ̀. Àwọn kan tiẹ̀ ń sọ wípé kó kúkú jẹ gàba láwọn lórí ó sàn ju kí Fúlàní jẹ gàba láwọn lórí lọ, torí pé àṣẹmọ́lù ní Fúlàní. Gbogbo àwọn tó wà ní ìjọba gan tí ń bá bàbá ṣiṣẹ́, ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu, wọ́n dakùn délẹ̀ aláǹgbá ni wọ́n àmì ìtinúrun. Gbogbo ìgbà la máa ń sọ pé òjò ló pàlàpà tó fi dààmú gòfé wúrẹ́. Ṣé kí wọ́n wá fi ara wa sílẹ̀ kí wọ́n fi pa wá tán ni? Bá a bá ránṣẹ́ sí Trump, tí Trump sọ wípé ìṣọwọ́pa ènìyàn àwọn kìrìsìtẹ́nì tí bàbá wa jáde tí wọ́n ní kì í ṣe kìrìsìtẹ́nì nìkan ni wọ́n ń pa. Lóòótọ́ ni bàbá wa agbẹjọ́rò àti ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn kì í ṣe kìrìsìtẹ́nì nìkan, ṣùgbọ́n kìrìsìtẹ́nì ló pọ̀ jù. Ẹni wọn ò ní béèrè kan tó pààyàn ní tẹ́wà after ní ransom, ó tọ́ ni, ṣùgbọ́n síbẹ̀ náà ṣé kàn fi sílẹ̀ bẹ́ẹ̀, ṣé kàn fi sílẹ̀ bẹ́ẹ̀. Ọ̀nà àbáyọ làwa expect àtàwọn nǹkan míì tó yẹ kẹ́ ẹ sọ. Ẹni ó bá wà láyé ní ìrántí ogún tí bàbá ẹ̀ fi ilẹ̀ fún o, tó bá ti lọ ogún bàbá tiẹ̀ ti di tàwọn ọmọ ẹ̀. Ìwọ̀nba ọ̀rọ̀ tẹ́ sọ yìí, ẹ̀sìn ìjọba nígbẹ́rẹ́ ìpàkọ́ ní lóòótọ́, ṣùgbọ́n ǹjẹ́ sí wọ́n ń gbẹ́rẹ́ ìpàkọ́ lórí ewu tó wà nínú àwọn terrorist yìí lórílẹ̀‐èdè Nàìjíríà? Ẹ̀jẹ̀ àjọ máa bọ́rọ̀ yẹn bọ̀. Lámẹ̀ ẹ̀tọ́ la fi ń wo ọ̀rọ̀ yìí, ó ti dọ̀rọ̀ orí social media, ìwé ìròyìn ti gbé, wọ́n ti kà á káàkiri. Bitter truth tó wà ń bẹ̀rẹ̀, tó bá jẹ́ pé nígbà tí gbogbo wàhálà yìí ń ṣẹlẹ̀ ẹ jáde, àsìkò tẹ́ ẹ jáde sí nípa Trump, a sọ pé ní tẹ́ ẹ sọ nípa Amẹ́ríkà, èmi ò sọ pé rọ́ ni, mi ì dẹ̀ sọ pé òótọ́ ni. Ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀, nígbà tí gbogbo wàhálà yìí bẹ̀rẹ̀, ó yẹ kẹ́ ẹ máa jáde léraléra, kẹ́ ẹ sì máa pariwo fúnjọba. Ẹni tó bá dẹ̀ máa sọ̀rọ̀ Trump lásìkò yìí, ó gbọ́dọ̀ ti ní solution sí wàhálà ìpaniṣayọ̀ yìí. Genocide, ó ṣe kìrìsìtẹ́nì ní ọ̀pá kò ṣe kìrìsìtẹ́nì, torí ń ta kà ń bẹ̀ bíi pé irọ́ ni o, wọn à béèrè ẹ̀sìn kan tó pààyàn, ẹni tó bá fẹ́ pa náà fẹ́ pa. Lóòótọ́ ni, ṣùgbọ́n mo ní wọ́n ti ń kidnap jù, ibo ni wọ́n ti ń abduct jù. Ẹ̀ka iye mọ́ṣáláṣí tí wọ́n ti attack bíi ti church, wọ́n tún lọ sí Christian village, wọ́n lọ attack wọn bẹ̀, wọ́n bọ́ọ̀nù bẹ̀, wọ́n dáná sun gbogbo village yẹn. Bàbá ń sọ pé Trump ń parọ́ lórí genocide, ṣé gbogbo ayé ò rí ni? Ọ̀rọ̀ yìí dàbí ẹni pé bóyá ẹ fẹ́ understand gimmick tó ń lọ
lórílẹ̀‐èdè Nàìjíríà ìtàwọn kọ̀ọ̀kan wà áfítà tí wọ́n ń pariwo àwọn tó dẹ̀ wà áfítà ni àwọn tí Ọlọ́run ti dá lóhùn tọ́kàn wọn balẹ̀ pé tẹ́nìtì bá ṣẹlẹ̀ wọ́n á rí bí escape ni wọ́n máa sọ pé torí pé Trump fẹ́ jẹ gàba lé orílẹ̀‐èdè Nàìjíríà lórí. Bóyá lè mọ̀ pé àwọn èèyàn prefer kán wà lóko ẹrú òyìnbó ju oko ẹrú Fúlàní lọ. By now sir tẹ́ ẹ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ pé Trump o ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di kíní kan àgbáyé ni o ó fẹ́ ṣègbà ni o kò lè wọ etí àwọn ènìyàn tí wàhálà àwọn Fúlàní ti kàn. Ṣáwọn tí wọ́n ti jí ọkọ wọn gbé ni ṣáwọn tí wọ́n ti pa ọkọ wọn ni ṣáwọn tí wọ́n ti jí ìyàwó wọn gbé ni. Ó genocide kò genocide. Ìbéèrè wa ni kí lọ́nà àbáyọ sí ọ̀rọ̀ àwọn terrorist ní nǹkan táwọn èèyàn expect lẹ́nu anybody yín lásìkò inú. Ọ̀rọ̀ Trump lọ gbé Venezuela làwọn kan ń gbé kiri kí ló kàn wá. Àní àwa gangan ìṣòro tiwa gangan nínú ilé a lè tákù ẹ̀. Ṣé kó máa lọ kí Trump tó wá dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ẹ mọ iye ọmọ ogun tó ti kú sójú ìjà. Ẹ mọ iye èèyàn tó ti pàdánù. Ẹ mọ iye èèyàn tó wà lákòlò àwọn ajínigbé. Ọ̀rọ̀ dáadáa lẹ sọ pé ká mọ̀ tó padà sóko ẹrú ṣùgbọ́n mo expect kọ́rọ̀ yẹn jù bẹ́ẹ̀ lọ. Tí mo bá wò dáadáa sà tẹ́ ẹ bá wo àsìkò yìí kò sí ẹnikẹ́ni nínú wa tá a gbọ́dọ̀ ríra wa bíi ọ̀tá bí ó ṣe pé ká bára wa sọ òótọ́ ọ̀rọ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ní orí interview tẹ́ ṣe ní Channel Television ló ti wáyé. Ẹ kọ síbẹ̀ pé Trump's allegation that thousands of Christians were being systematically killed in Nigeria was not backed with evidence. Evidence wo lẹ tó ń wá pé gbogbo tí Trump sọ yẹn so kàn máa kókù ṣé àwọn social media ẹ̀ dẹ̀ fààyè gbà kàn máa kókù ṣé àwọn tó ń ṣe fídíò tí wọ́n fi hàn even kàn máa pa Christian kàn máa abduct èèyàn ṣé nǹkan dáadáa ni. Trauma rẹ̀ wàhálà rẹ̀ tí wọ́n bá jí gbélé kan kò ní bọ́m̀bẹ̀ láéláé even kan fi ilẹ̀ tó bá rántí kò ní fẹ́ jáde síta. Wọ́n ń wọlé lọ jíyàn wọ́n ń wọlé lọ jí ọmọ pásọ̀ wọ́n ń jí pa ẹbí ìlú ilẹ̀ wa. Irú evidence wo la tún wá. Then wọ́n wá tún report allegedly ni o gbogbo tí mò ń sọ allegedly ni o ṣùgbọ́n àwọn ìwé ìròyìn ti gbé ibẹ̀ mo sì ti ń kà í. He said the violence in part of the country is driven by criminality and resource conflict rather than religion. Wọ́n ní kì í ṣe ẹ̀sìn ló ń dẹ̀yìn tó pọ̀ jù ń bẹ̀ ló ń dálẹ̀ kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn criminal àwọn oníjàngbọ̀n for God's sake kí ló ṣẹlẹ̀ kí la ṣe tá a la ṣe gan. Kí lágbára tí àwọn ìjọba wa ní tí wọ́n fi lè strike bí Trump ṣe strike ni mo fi máa ní mo kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè yìí fún ìfọwọ́sowọ́pọ̀ wọn. Mi ò wá àtàkì ọ̀rọ̀ bàbá wa Fálànà mi ò dẹ̀ sọ pé tí wọ́n sọ pé kò dáa wọ́n tún wá continue. He said about 3,100 Christians have been killed in Nigeria. When you look at the narrative of Mr. Trump and match it with what is on ground, the killers, the big hit terrorists, bandits, kidnappers, armed robbers, and so on and so forth, or people we simply call gunmen, do not care about your religion, and many of them care about the ransom that you are going to pay. So it is not about religion. Even pẹ̀lú gbogbo eléyìí náà pé ká tẹ̀ sọ pé terrorist bandit ò torí ransom tí wọ́n fẹ́ gbà náà wà after kì í ṣe torí religion tí wọ́n bá dẹ̀ fẹ́ pààyàn tí wọ́n ń ṣú ẹ̀ wọ́n ṣe Allahu Akbar ká gbà pé kì í ṣe torí religion ṣùgbọ́n wọ́n ń fi orúkọ Allahu Akbar wọ́n fi ń dùyàn wọ́n dẹ̀ ń ṣú ẹ̀ evidence wo là ń wá
ó pọ̀ káàkiri. Tó bá tó wá jẹ́ torí ransom ni wọ́n fi ń jiyàn gbé, dádì wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà ni? Tí Trump bá wá ràn wá lọ́wọ́ tá a sì rí àwọn ìwà burúkú míì lọ́wọ́ Trump tàbí lọ́wọ́ Amẹ́ríkà, èyí tó ṣe fún wa yẹn gangan ni kí ẹ jẹ́ ká kọ́ dúpẹ́ lọ́wọ́ wọn. Nígbà tẹ́ ẹ bá wá advice pé kán mọ̀ fún Trump láàyè o, torí àwọn resources wa làwọn Amẹ́ríkà fẹ́ jókòó tì o. Síbẹ̀ ẹni tó bá wà láàyè ló ń rántí pé resources wà nílùú kan, tàbí ẹni tó wà láàyè tí ara rẹ̀ pé tí wọ́n ti bà yí ẹ̀ jẹ́. Wọ́n ti jíyàn 5 nínú fámìlì kan tí wọ́n fi 2 lẹ̀. Wọ́n jọkọ àtìyàwó, wọ́n gba ransom, wọ́n fọkọ́lẹ̀, ìyàwó wà ń bẹ̀, ṣọkọ yẹn lè gbádùn títí ayé, ṣó mọ pò tíyàwó òun wà. Gbogbo ọmọ Nàìjíríà tó ń sọ̀rọ̀ yìí lásìkò yìí, àní tẹ́ ń sọ ò dáa o, ṣùgbọ́n kì í ṣerú àsìkò yìí. Ẹ má jà ya bíi pé èèyàn ṣe wá lóore, àwa ń oyè yín. Ó tẹ̀wájú that in violence-prone areas such as Benue and Plateau State, the conflict is rooted in land and grazing disputes. Ọlọ́run nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yẹ́ àwọn àdúgbò yẹn o, ọ̀rọ̀ ilẹ̀ ìdáranjẹ ni o, ọ̀rọ̀ ilẹ̀ ni o, làwọn conflict yẹn ní Benue àti Plateau. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ náà ni lórí dúkìá onídúkìá, property oní property? Àwọn ẹni tí ìṣẹ̀lẹ̀ bá ti ṣẹlẹ̀ sí, wọ́n á yọ ọ̀rọ̀ sọ o, wọ́n á ní sọrú eléyìí o, ẹni ó bá kàn ló mọ̀. Àwọn ò wá tákù bàbá advice ní bó nǹkan ṣe ń lọ. Àwọn lè mọ́ ṣàkíyèsí ẹ̀ díbẹ̀ tàbí kán má gbọ́. Ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ni wọ́n lẹ́tọ̀ọ́ láti advice government wípé ẹni tẹ́ ń wò tó ń ṣe báyìí báyìí torí nǹkan báyìí ló ṣe ń ṣe o, ṣùgbọ́n wọ́n ní ẹ̀tọ́ náà láti sọ ọ̀nà àbáyọ. Kán dẹ̀ comment ìtẹ́niyẹn kọ́kọ́ ṣe, torí ó tiẹ̀ jẹ́ kí pé àwọn èèyàn tiẹ̀ gbọ́ pé Trump ṣe òróró àlàáfíà wọ́n fi para. Ká ní Kánú tó ti gbàdájọ́ lọ́wọ́ ìjọba, tó ká sọ pé Kánú bó ṣe wà ẹ́ òun lágídí, torí mo expect ká sọ pé ó lágídí níwájú adájọ́, wọ́n dájọ́ ẹ̀ àbí? Ṣé Sunday Ìgbòho náà bá adájọ́ ṣagídí ni? Gbogbo irú àwọn nǹkan báyìí èmi believe wípé ó yẹ kán bàbá wa yìí sọ̀rọ̀ lórí ẹ̀, ó yẹ kán sọ̀rọ̀ lórí ẹ̀. Allegedly ọ̀rọ̀ tán lẹ́ sọ nínú interview yìí, mo expect kẹ́ ẹ sọ̀rọ̀ lórí Gumi. Bẹ́ẹ̀ bá ti sọ̀rọ̀ lórí Trump, kẹ́ ẹ sì sọ̀rọ̀ lórí ọ̀nà àbáyọ. Àwọn tí wọ́n ń sponsor àwọn terrorists yìí, reason tán ṣe ń ṣe lẹ́sọ̀. Ẹ̀ẹ́dẹ̀ sọ pé ó dáa bẹ́ẹ̀ àbí kò dáa bẹ́ẹ̀. Bàbá dáadáa, ẹ ti ń fa àwọn òyìnbó jẹun, kò fọ́ mọ́ yín lọ́wọ́ rí, kò ní í fọ́, ọkàn yín lè má lọ síbẹ̀. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ ń gbà mí lórí irú àwọn nǹkan báyìí sà, ẹ má jẹ́ kó kàn jẹ́ apá àbí kan. Ẹ má jẹ́ kó jẹ́ apá àbí kan. Ẹ jẹ́ kó jẹ́ ẹ̀ ń pẹ́ ẹ máa balance ẹ̀. Ẹ wo irú ọ̀rọ̀ Sunday Ìgbòho tá à ń sọ yìí. Tírú yín bá dì gẹ́gẹ́ bí ilé ẹjọ́ allegedly bí wọ́n ṣe ni wọ́n dá Sunday Ìgbòho láre, tẹ́ ẹ bá béèrè lórí kí ló fà á tí Sunday Ìgbòho pẹ̀lú àrètán dá ní kóòtù ẹ̀yìn gẹ́gẹ́ bí ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn, tẹ́ ẹ̀ wo tẹ̀yà, tẹ́ ẹ̀ wo tẹ̀sí, tẹ́ ẹ̀ wo tiwi, tó yẹ pé ẹ kàn ń jà fẹ́tọ̀ọ́ ọmọnìyàn, ìbá àjọta yín bẹ́ẹ̀ ṣe ń ṣe, inú àwọn èèyàn máa dùn gan. Rather than ká máa sọ pé Trump fẹ́ gbalẹ̀ wa tàbí ó fẹ́ ṣe nǹkan kan àbọ̀ fẹ́ já lágbára ayé, kí ló kàn wá? Àbí ká bọ́ lọ́wọ́ ikú òjijì? Ṣé àwọn tó wá ń pa wá ẹ̀ náà kì í ṣe pé resources ni wọ́n fẹ́ gba àwọn terrorists tá à ń sọ yìí? Torí kí ni wọ́n ṣe fẹ́ pa gbogbo aráàlú náà?
torí ẹ̀ ní ẹ lè mọ́ ṣàkíyèsí tẹ́ bá dẹ̀ ṣàkíyèsí kẹ̀kà wípé gẹ́gẹ́ bí àgbàlagbà jẹ́ nǹkan sín ìjọba ní gbẹ́rẹ́ ìpàkọ́ àmọ́ bẹ́ẹ̀ sín ìjọba gbẹ́rẹ́ ìpàkọ́ láwọn ibìkan tó yẹ kẹ́ ẹ dé ara rú ẹ̀ ni à ń sọ yìí. You have the respect ayé gbé fún yín àwa náà gbé fún yín bàbá dáadáa ṣùgbọ́n ara ń kan Gaza àwọn èèyàn. Kí ló tọ́ sí Gumi? Ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. Kí ló tọ́ sí Sunday Igboho? Ẹ sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ má jẹ́ ó jẹ́ pé Trump nìkan. Inú àwọn ènìyàn ń dùn nítorí pé Trump wá ó fún àwọn èèyàn ní hope. Tẹ́ ẹ bá ní kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ló pọ̀ jù nínú táwọn ará gbígbé wá o. Àwọn tó ní àwọn terrorist yìí sà tí wọ́n ń sọ ọ̀rọ̀ jihad ọ̀rọ̀ sharia àwọn nǹkan tí wọ́n fẹ́ implement tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wàhálà yẹn káàkiri ní ilẹ̀ Yorùbá nìyẹn o. Wáì tẹ́ wá ní kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ransom ni tó bá jẹ́ ransom náà ni wọ́n ń torí ẹ̀ ṣe ṣé kò yẹ kán gbógun tì wọ́n ni ṣé kò yẹ kán strike lórí wọn ni. Àwa expect kẹ́ bá wa béèrè pé àwọn orúkọ tí wọ́n list nígbà yẹn allegedly tí wọ́n ní wọ́n ti rí lára àwọn tó ń sponsor wọn àwọn gómìnà bì kankan àwọn bì kankan allegedly àwọn èèyàn kan nínú ìjọba allegedly ó yẹ kó tẹ̀lé ọ̀rọ̀ Trump. Bí ò bá sí ẹ̀ṣẹ̀ kì í dédé ṣẹ́ tó gbé ọ̀rọ̀ yìí jáde tó mọ́rọ̀ Trump wá bí ò bá sí pé wàhálà ń ṣẹlẹ̀ wọn ò dẹ̀ rójútùú sí i ó dẹ̀ ń ṣẹlẹ̀ lójoojúmọ́ tẹ́ ẹ bá ní kì í sọ̀rọ̀ religion ìtò ṣẹlẹ̀ lọ́wọ́ tọ̀wọ́ tí ń lọ bí ìkan ìpele ìkan Kwara village kílódé Christian village àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n á wọnú church lọ wọ́n á lọ máa kidnap máa lọ abroad gbé báwo ni ò ṣe ń sọ̀rọ̀ ẹ̀sìn please sir báwo ni kì í ṣe sọyẹ ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ bá wa bẹ̀jọba wọ́n ń gbìyànjú wọ́n ń try tágbára wọn bá ka Trump ní wá tí wọ́n bá rí ogun yẹn gbé ti àwọn terrorist kò ní ka Trump. Ọ̀rọ̀ àwọn terrorist yìí lójú àwọn èèyàn ó dàbí ìgbà tí ọmọ méjì bá ń jà tí wọ́n mú kan lọ́wọ́ dání àwọn ní access àwọn darandaran náà ní access sí àwọn ìbọn AK-47 àti tó jù bẹ́ẹ̀ lọ àwọn aráàlú ò ní access èyí tí wọ́n ní ká wá kólẹ̀ pé wọn ò lẹ́tọ̀ọ́ àti ṣé wọn ò kó kiri mọ́ náà ni. Àwọn wo olùfin ti mú tí wọ́n ti fi hàn wá lórí tẹlifíṣàn pé àwọn darandaran tá a gba ìbọn lọ́wọ́ wọn rè ìbọn wọn rè o ẹ wojú wọn o. Nígbà tó jẹ́ wípé àwọn kan lẹ́tọ̀ọ́ àwọn kan ò lẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ yẹn kò dé ẹ̀tọ́ tí wọ́n dẹ̀ níyẹn kò sí lábẹ́ òfin wo làwọn ń lò àwọn ju gbogbo aráàlú lọ. Ẹni tí ò jẹ́ nǹkan kan tí wọ́n bá bárù bọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ bó fẹ́ máa fi defend ara rẹ̀ kì í ṣe jàǹdùkú ọwọ́ òfin máa gbé àwọn jàǹdùkú lọ́wọ́ òfin ò gbé yìí. Excuse ẹ rí ọ̀rọ̀ yẹn sọ o ẹ bá wa béèrè o lọ́wọ́ ìjọba lẹ́yìn ìgbà tẹ́ bá wa kí wọn tán tẹ́ bá wa yìn wọn tán tẹ́ sọ pé ká má gba Trump láàyè mọ́ ẹ wá bá wa béèrè pé kí lọ́nà àbáyọ kẹ́ẹ̀dọ̀ tó kọ̀ndẹ́mù Trump pé ká má gbà láàyè mọ́ ẹ jẹ́ ká kọ́ rí ọ̀nà àbáyọ yẹn wípé wọ́n wà up to the task pé wọ́n lè ṣe wọ́n dẹ̀ máa ṣe wọ́n dẹ̀ fẹ́ ṣe àwọn kan ò dẹ̀ ní wà níbì kankan pera wọn lálágbára pé ò gbọ́dọ̀ ṣe é. Àwa tá a pera wa lẹ́yọ kan táwọn kan ń gbógun ti àwọn yòókù táwọn yòókù ò dẹ̀ gbọ́dọ̀ ṣíwọ́ táwọn tó ń gbógun ti àwọn èèyàn dẹ̀ tó ń béèrè owó wọ́n ń béèrè ilẹ̀ wọn wọ́n ń béèrè dúkìá wọn wọ́n ń béèrè ẹ̀mí wọn ẹnìkan wá dìde ẹ wá lẹ́ni ibi ni o ó kọ́kọ́ ṣó wọn ẹ̀rù bà wọ́n
ẹni kọ́ mọ́ dájẹ́ ẹ̀sìn sílẹ̀. Ṣáwọn tẹ́rọ́rìsì yóò ti máa jàjẹ́ ẹ̀sìn tẹ́lẹ̀? Ṣé Gumi ò jàjẹ́ ẹ̀sìn? Ṣé Sultan tó ń sọ̀rọ̀ kò wà lẹ́yìn ọ̀rọ̀ ẹlẹ́sìn dé? Ṣé wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan? Ṣó dìgbà tí wọ́n bá wá pa àwọn kírísítẹ́nì tán? Àwọn tán pa tán yẹn tí wọn ò sí láyé mọ́ yẹn, àwọn ni wọ́n máa rí resources, àbáwọn ni wọ́n máa rí pé Trump ń jẹ gàba. Wọ́n lé ayé ń ṣe èèyàn ẹlẹ́yìn ẹ̀ funfun. Sọ́fẹ́ fẹ́ yín funfun bu ayé jẹ ni àbọ̀ fẹ́ fi bu atẹ́gùn jẹ? Ẹ gbìyànjú, akànfojú lámẹ̀tọ́ wo ọ̀rọ̀ yín ni o bàbá. Ẹ má bínú, bẹ́ẹ̀ ṣe lẹ́tọ̀ọ́ láti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ti dórí social media, ó ti di podcast, oníkálukú á ṣe èrò ọkàn ẹ̀ ni. Mi ò bú yín ní abójú, mi ì bú yín ní abimú o, ṣùgbọ́n gbogbo ohun tó jẹ́ òfin iṣẹ́ ìpátá bá àbá mọ púpọ̀ tá a kà púpọ̀, àmọ́ látòkèdélẹ̀ a lẹ́tọ̀ọ́ sí láti dá sí. Bẹ́yìn náà ṣe lẹ́tọ̀ọ́ láti dá sọ̀rọ̀ Trump. Tí Trump ò bá sọ̀rọ̀ tàbí kó wá bí, ẹ̀ ní sọ sí. Bẹ́yìn ò bá sọ káwa ò gbọ́, à ní ganu sí. Báwo ò bá ganu sí, àwọn tó máa leave comment section wọn ò ní rí comment section leave. Ó dọwọ́ Ọlọ́run. Ṣé wàá gbọ́lá lórúkọ tèmi?